Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá yín? Ọdẹ ọdún bí? Gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí, gbogbo àwọn olólùfẹ́ Ẹlẹ́yẹlé Global. Pé kí ni mo tún wá mú fún yín lénìí? Ọ̀rọ̀ ìdìbò tó ń lọ ní Ọ̀ṣun Òṣogbo. Èní Sátọ̀dé, èní ni ọjọ́ ìdìbò. Wọ́n ní bàbá dá ọjọ́ á pé, bàbá dá oṣù á kò. Bàbá dá ìgbà ńṣe ni ìgbà máa ń dé ni. Ọ̀rọ̀ ìbò tó ń lọ ní Ọ̀ṣun Òṣogbo tó ti fa gbàsgbòs. Bàbá sọ pé gbàsgbòs tó ti ṣẹlẹ̀ ní Ọ̀ṣun Òṣogbo kò ṣe kékeré o. Tó ti bá débi wípé bó bá pa, bó bá bù lẹ́sẹ̀. Tó ti bá débi tí àwọn gómìnà kan, àwọn àgbààgbà kan tó ń sọ wípé ó yá, ibi tẹ́ bá ti rí ọmọ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù yá pípa ní kẹ́ pa wọ́n lórí pé ẹlẹ́fẹ́ wá túnlù ṣe. Ṣé bó ṣe yẹ kó rí náà nìyẹn? Ó ga o. Lórí ọ̀rọ̀ ìdìbò yìí náà, lórí ọ̀rọ̀ pa fẹ́ túnlù ṣe, ló ti wá di bó bá pa, bó bá bù lẹ́sẹ̀. Àwọn èèyàn sọ̀rọ̀. Alhaji Hamzat Oríyọmí, àwọn náà sọ̀rọ̀. Ọ̀gbẹ́ni kan náà tún sọ̀rọ̀. Jẹ́ ká wá gbọ́ nǹkan tí Alhaji Hamzat Oríyọmí tó sọ. Bí ìbò ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí, kó tó di wípé ìbò máa parí torí tó máa fi di aago 4 sí aago 5 ìrọ̀lẹ́, ìbò gbọ́dọ̀ parí. Tó máa fi di ọ̀la níwòye ọ̀la, a gbọ́dọ̀ máa wo àbí a gbọ́dọ̀ gbọ́ news ẹni tó jáwé olúborí. Jẹ́ ká wá gbọ́ nǹkan tí Alhaji Hamzat Oríyọmí sọ. Tí ẹ ò bá gbàgbé wípé ní ìlú Ọ̀yọ́ náà, Alhaji Hamzat Oríyọmí àwọn náà ni wọ́n ń díje fún ẹgbẹ́ òṣèlú gómìnà ní ẹgbẹ́ abẹ́ the same ẹgbẹ́ tí Adémọ́lá Adélékè tó ń díje fún, tí gbogbo wa mọ̀ sí ẹgbẹ́ alátàǹpàkò Accord. Alhaji Hamzat Oríyọmí tú àwọn àṣírí kan. Wọ́n sọ àwọn deep secret kan tó wà nínú ètò ìdìbò tí mo máa fẹ́ kí gbogbo wa gbọ́. Mo yẹ gbọ́ information yẹn, mo wò pé mi ò ní ṣaláì máa mú wá fún ẹ̀yin lólùfẹ́ mi. Mo wá fẹ́ wá mú fún yín kẹ́yìn náà gbọ́ àṣírí tó wà nínú ètò ìdìbò tó wà nínú ìdìbò. Alhaji Hamzat Oríyọmí wọ́n go deeper, wọ́n yànnàná àwọn ọ̀rọ̀ yẹn. Ẹni tó yẹ gbígbà ọkọ lélẹ́ yìí tẹ́ kọ́ máa kọ sí péjì, ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Kí a bá mi share fídíò yìí. Ìbò ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìní Sátọ̀dé, ọjọ́ ìbò ó ti pé. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, bí mo ṣe ń ṣe fídíò lọ́wọ́lọ́wọ́ yìí, ìbò ń lọ lọ́wọ́lọ́wọ́. So, òun mo ṣe fẹ́ mú àṣírí yẹn wá. Ẹ bá mi share fídíò yìí, kí ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Tẹ́yìn náà bá wo ètò ìtàn, kẹ́ ẹ fi ọkàn yẹn hàn lábẹ́ comment section. Ẹ ká gbọ́ nǹkan tí Alhaji Hamzat Oríyọmí tí wọ́n sọ. Ẹ má bá mi ká lọ. Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀ṣun, Oríyọmí Hamzat mo kọ́. Mo ṣáà mọ̀ pé Ọ̀ṣun súnmọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo dẹ̀ mọ̀ pé alájọṣe ni wá. Ẹ dẹ̀ mọ̀ pé mi ò ní tì í sínú igbó. Ó kí n kú oríire ọdún 4 Adémọ́lá Adélékè Jackson tó ti ṣèjọba. Tá a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Mo kí n kú oríire. Mo wá tún kí n pé tẹ bá rántí pé mo máa ń jáde báyìí tí mo bá kọ̀la àbúkọ̀ tún la. Màá ní kẹ́ ẹ jáde kẹ́ ẹ lọ dìbò fún ẹni tó bá wù yín. This time around, I want to do it again. Mo sọ pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ lọ dìbò. Bí mo ṣe wá sọ pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ lọ dìbò yẹn, ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀ṣun. Mi ò ní sọ bí mo ṣe máa sọ tẹ́lẹ̀ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ní àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú tí mo lè pé ẹ lọ bá. Ṣùgbọ́n eléyìí mo lè sọ ibi tẹ́ ẹ máa lọ. Mo ṣe pé mo pàṣẹ o, ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin kan nínú ẹ̀yin olólùfẹ́ ìlú tẹ́ fẹ́ ìlọsíwájú àti ọjọ́ ọ̀la rere fún àwọn ọmọ yín. Ẹ máa torí tí mo sọ yìí, ẹ máa jáde, ẹ dẹ̀ máa dìbò fún àwọn tí a bá ṣàlàyé tẹ́yìn náà bá dẹ̀ mọ̀ pé wọ́n ṣe dáadáa. Àpẹẹrẹ kékeré màá kàn mú wá. Ní ọwọ́ ọ̀sán yìí, a rí àwọn kan tí wọ́n kóra wọn jọ. Wọ́n ní gómìnà kọ̀ ń bẹ̀ nínú wọn láwọn ìlú oríṣiríṣi. Wọ́n pọ̀, wọ́n wá gan, wọ́n wọṣọ tó fáìn gẹ́gẹ́ bí ìṣe wọn. Wọ́n ti ń hàrẹ̀ sí gẹ́gẹ́ bí ìṣe wọn. Wọ́n tẹ̀ náà tó fẹ́ pè tí
àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ha oúnjẹ ẹ̀tún fèpètì. ìgbà wo lẹ máa sún síwájú ìpínlẹ̀ Ọ̀ṣun dẹ̀ ti ń sún síwájú o torí ìgbà tí mo rí ìpínlẹ̀ Ọ̀ṣun tí mo rin ìlú Òṣogbo mo rí pé lódodo ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń sún síwájú ìgbà tí mo dé ìlú Ìwó mo rí pé ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń sún síwájú ìgbà tí mo tó dé Ilé Ifẹ̀ mo rí pé ìpínlẹ̀ Ọ̀ṣun kò ti ń sún síwájú fún di eléyìí ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀ṣun mo fẹ́ sọ fún yín pé àwọn tí wọ́n wá ní ọwọ́ ọ̀sán lénìí yẹn tí wọ́n ń sí fìlà kan tí wọ́n ju fìlà kan lẹ̀ wọ́n ní ikú wá mi délé kò bá mi èrègbè òfìfo ẹ̀mọ̀ bó àṣedànù èrègbè òfìfo mi ò mọ báwọn olóṣèlú ṣe máa ń tìkára àlùkò granted to that level ó dẹ̀ máa ń jọ mí lójú gbà mí mo máa ń rò pé àwọn nìkan làwọn ní ọpọlọ eléyìí ọpọlọ jìbìtì ni o ẹni tó sí fìlà dànù kì í ṣe alága ẹgbẹ́ àkọọdù tí alága ẹgbẹ́ àkọọdù bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ yóò wá lọ ohun àti tí ẹ̀bẹ̀ yẹn yóò dẹ̀ lọ síbi campaign ẹgbẹ́ òṣèlú míì yóò wá lọ sọ pé kán má tẹ̀lé kandidate ẹgbẹ́ òṣèlú òun nínú ẹgbẹ́ òṣèlú míì ẹ jẹ́ ká gbé sínú ọpọlọ ìyẹn is immaterial bóyá tó dáa tí mo fẹ́ kẹ́ jẹ́ ká ròjù tí mo kàn fẹ́ ká sọ ni pé nígbà tí wọ́n ń gbé rẹ̀ sí fún yín tí wọ́n dẹ̀ ń fi gbé tì mo mọ̀ pé ń bẹ nínú yín tẹ́ gbà rẹ̀ sí tẹ́ fẹ́ dìbò fún Adeleke tẹ́lẹ̀ tẹ́rù ń bà yín torí ìpè tí wọ́n ṣe ẹ fọkàn balẹ̀ mo fẹ́ sọ fún yín pàdé tán ṣe yẹn sẹ́rí gbogbo ìpè tán ṣe yẹn kò lè mú yín o ẹ mọ̀ dí owó yín náà wọ́n fi rà rẹ̀ sí tán á fún yín. bẹ́ẹ̀ ni. tó bá ṣe pé owó àágùn ojú wọn ni wọ́n fi rà rẹ̀ sí tí wọ́n á fún yín ni wọ́n lè sọ pé àágùn àwọn òbí yín ṣùgbọ́n pé wọ́n tiẹ̀ tún ṣépè fún yín pẹ̀lú bó ṣe gbé rẹ̀ sí fún yín yẹn tó bá ṣèmi ni ẹ̀yìn ọwọ́ pé wọ́n tún fi èpè kún tún jẹ́ dúkìá wa tá a gbà lọ́wọ́ yín ẹ̀ tún fi èpè kún I will not vote that person bí ò ní dìbò fúnrú ẹni yẹn torí pé wọ́n pè wá lọ́dẹ̀ wọ́n pè wá lákú wọ́n pè wá láláì jẹ́ nǹkan finally ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀rù ń bà yín ṣẹ́ni gbogbo bá ṣe ń pààyàn tán halẹ̀ kíkò tó dé yẹn wọ́n fẹ́ kẹ́ jáde ni o wọ́n fẹ́ kẹ́ jáde Saturday ni wọ́n mọ̀ pé tẹ́ ẹ bá ti jáde àwọn ti lose out mo rọ̀ yín iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ìjọba àpapọ̀ àti gbogbo ẹni tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ kán lè bá wọlé ìrànlọ́wọ́ wọn pin lálẹ́ yìí bí ìpolongo bó ṣe pin lónìí náà ìrànlọ́wọ́ wọn pin ní ọjọ́ tá a fẹ́ dìbò wọn ní agbára kankan tí wọ́n lè ṣe ẹ kúkú lọ bá àyàn jà ẹnìkankan ò lè dí lọ́wọ́ pé ẹ ṣe dìbò yín ẹ ti dúró di dìbò yín ẹ jáde ẹ lọ dìbò ẹ jáde ẹ má jẹ́ kán ṣe yín mọ́lé ẹ̀rù ń bà ọ̀pọ̀lọpọ̀ láti jáde gbogbo ọ̀hálẹ̀ wọn yẹn kẹ́ má bàa jáde lọ́jọ́ sátidé náà ni ẹ jáde ẹ kúkú ibi tí kálukú kúkú rẹ́gísítà sí náà ó ṣe ibi tó jìnnà púpọ̀ sílé ẹ jáde ẹ dìbò tẹ́ bá fẹ́ dìbò mi ò ní specimen lọ́wọ́ ń bì ìgbà fi hàn yín ṣé rí bí wọ́n fà á lóyin bí wọ́n dorí kodò tí wọ́n kọ ẹsẹ̀ sókè nọ́mbà 1 làkọ́ọ̀dù máa wà sọ́wọ́n nọ́mbà 1 tákọ́ọ̀dù wà yẹn kó péré kí yìnkì pọ̀ tẹ́ bá ti fún yín ní yìnkì tẹ́ bá ti wú tẹ́ kẹ́sì tán yìnkì kékeré ní kẹ́ rọra lò kẹ́ wá fi sínú ihò tí ń bẹ níwájú ihò àkọ́kọ́ ihò àkọ́kọ́ tí ń bẹ níwájú bí ẹ ti ẹ̀ tó àwọn ẹgbẹ́ òṣèlú sí yẹn ẹ má ṣe wàhálà kí ẹ̀kan máa darẹ̀ láàmú kó máa lọ sálẹ̀ kó máa wá nǹkan kí ẹ̀yin má wulẹ̀ wá nǹkan kan kí ihò àkọ́kọ́ wàá rí àtàǹpàkò níwájú ihò yẹn ihò tó wà níwájú àtàǹpàkò yẹn kan rọra fi ó lè fi káàfà bẹ́ẹ̀ lá kó fi kan yín kó gbẹ́dẹ́ kó lọ àtàǹpàkò ó lè fi káàfà bẹ́ẹ̀ lá kan yín tó bá dẹ̀ lọ àtàǹpàkò orí àtàǹpàkò ẹni kó rọra lò wọ́n á má jẹ́ kí ìkì yẹn kọjá inú ihò yẹn o kan rọra fi kan inú ihò yẹn kékeré bó ṣe ń fi kan inú ihò tó wà níwájú àtàǹpàkò yẹn òun stamp oríire ọmọ rẹ fọlá ni ọmọ tiẹ̀ náà di gómìnà ọmọ tiẹ̀ náà di sẹ́nitọ̀ ọmọ tiẹ̀ náà di adájọ́ ọmọ tiẹ̀ náà di honourables iwájú àtàǹpàkò yẹn ihò kékeré ló wà ń bẹ̀ kan rọra fi kàn sórí ẹtí bá ń wà wàkúwà ìní ó tún máa lọ ọ̀sàlẹ̀ tó bá ti látàǹpàkò yóò sì rí ìrìkúrì ìwọ kan bọ́ síwájú àtàǹpàkò yẹn ihò tó wà ń bẹ̀ kó rọra tẹ̀ kékeré wọ́n á fún ẹ ní yìnkì má lo yìnkì yẹn mo jẹ́ fọ́fẹ́ kú èso oúnjẹ rẹ wọ́n lu aṣọ mi sí aṣọ náà yọkàn sólúwẹ̀ ẹ̀dínwèrè ní ọmọ wàkísà kìíní ẹnìkan lọ́wọ́ mọ́tò òjò ní ọwọ́ mọ́tò ó yẹ kó sọ̀kalẹ̀ ní rúbì ó wá wò pé àwọn èèyàn sì tún wà nù mọ́tò kó ń lówó òun tán ó wá tún lọ another mile ó wá sọ̀kalẹ̀ ó wá fẹsẹ̀ rìn padà wá gbọ́ fẹ́ lówó ẹ̀ tán nù á fi àwọn èèyàn wé ẹ̀ tó bá ti rí
tó tẹ nǹkan sí yẹn má dàkọ kínní yí sódì kó jẹ́ pé ibi tó tẹ nǹkan sí yẹn ni ó wà ń ta wà á yí sódì ibi tó tẹ nǹkan sí yẹn ló máa wà ń ta má jẹ́ kí ibi tí o tẹ nǹkan sí yẹn má jẹ́ kí ìyẹn tó lọ kan ẹgbẹ́ mi tó bá ti kàn mí wọ́n á ní ìbò yẹn ò wọlé mọ́ ó sọ̀bùnù ni ọlọ́run ní tí ó sọ̀bùnù tó bá sì wá mọ̀ pé àti mọ́ ṣẹ̀ṣẹ̀ yí àti mọ́ fóòdì ẹ̀ yóò fún ẹ ní wàhálà tí ọkàn bòmí wo sórí bó ṣe wà náà rọra mọ́ kìbọnú ohun tó bá wọbẹ̀ àwọn tí ó kà á ó ti kù sọ́wọ́ wọn wọ́n mọ̀ bí wọ́n ṣe kà á kó o sì fọkàn balẹ̀ bí wọ́n bá dìbò tó dúró lọ́ọ̀kan tó ń wò àwọn kan tún wà bẹ́ẹ̀ tí wọ́n wo ìbò rẹ̀ kó tó di àkókò yìí lọ́jọ́ sátidé inú ẹ̀ á ti máa dùn inú mi á ti máa dùn inú wa á ti máa dùn pé Adémọ́lá Adélékè ó wọlé sáà kejì Oríyọmí Hamzat lórúkọ mi ó ti yẹ tá a bá ti kúrò lọ́sùn Ọ̀yọ́ ló kàn àkọọ́dù lọ́lọ́run rán sáyé mẹ̀kúnnù báyìí àkọọ́dù lọ́lọ́run rán sáyé ẹ̀ ní síbòdì o dìbò rẹ fún àkọọ́dù lọ́jọ́ sátidé. èèyàn lè rìn kórí mami Gómìnà Adémọ́lá Adélékè I want to use this opportunity to support you but kí n tó support yín màá kọ́kọ́ sọ mistake tẹ́ ṣe mẹ́ta péré ni tó dùn mí permanent tó dùn mí personally ìyẹn ni pé ẹ gba bọ̀bọ̀ lórí burúkú Télù yẹn ní ààyè ẹ fún ní chance torí ìkọ́ tó fẹ́ gbé yín ṣubú nìyẹn o ẹ lọ ń pe Télù kó bá yín ṣe campaign Télù ò dẹ̀ sí nínú ọba ilẹ̀ Yorùbá tó wà recognize torí ó ti bara ẹ̀ jẹ́ kó bá tróònù yẹn jẹ́ ó bara ẹ̀ jẹ́ ni Télù ń sọ̀rọ̀ sí Ọ̀nìrìṣà anyhow but ẹ bá rí i pé tẹ́yìn náà bá observe ẹ rí i pé Ọ̀nìrìṣà wọ́n show love fún yín wọ́n criticize wọ́n hate yín máa yẹn Ọlọ́run kọ̀ dá wọn ní àkàndá ni bàbá Ọ̀nìrìṣà yẹn ẹ gbà bẹ́ẹ̀ àkàndá èèyàn ni tẹ́ ẹ máa ṣẹ̀ tí ò dẹ̀ ní fi bí yín Ọlọ́run ọba gbọ́ Ọlọ́run Elédùà wa lè fi bí yín o bọ̀ Ọ̀nìrìṣà onírí ti yín rò ó kàn lọ sí wọn ni wọ́n mọ̀ ń pa ẹ̀ so alákọ̀ọ́kọ́ nìyẹn torí ó yẹ kẹ́ ẹ ti shut up ọ̀gbẹ́ni yẹn pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ sí gbogbo àwọn ọba ẹ ó dákẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sìn báyìí ó fẹ́ lọ mẹ́yẹ̀ mí wà lápò ẹlẹ́ẹ̀kejì ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí Àdùgán ní Ọ̀ṣun ní ilé olóyè Sunday Igboho Gómìnà Adémọ́lá Adélékè ó yẹ kẹ́ ẹ ti wá àwọn fámìlì Àdùgán lọ àwọn fámìlì Mr. Saheed Àdùgán ó yẹ kẹ́ ẹ ti wá wọn lọ Àdùgán ní ọmọ wẹ́wẹ́ ìlú dé kó kí nǹkan dé lè dá Àdùgán ń jà fún tó fi ń tẹ̀lé olóyè Adéyẹmọ ẹ tiẹ̀ sọ̀rọ̀ lórí family wọn dé àbádọ́n family yẹn like say you don't know what happened to the man ìgbà tó dẹ̀ wà láyé is a strong man especially ní Ọ̀ṣun ńbẹ yẹn lóṣogbo ńbẹ yẹn Àdùgán ń ṣe tó máa fọwọ́ rọ́ sẹ́yìn náà gbogbo ẹ̀ la gbọ́ sórí mánu yẹn adẹ̀rí bọ́ ṣe ṣe tiẹ̀ takuntakun fóònù Àdùgán wá dẹni tá a tiẹ̀ sọ pé kọ́ ní àwọn support àwọn family ẹ̀ táwọn yẹn wá ń ṣe bí ẹni tí ò mọ̀ ọjọ́ náà rí bí àná tó wọ́ òkú ẹ̀ jáde tó wọ sínú mọ́tò tó bẹ̀ sí ṣọmọlọ́mọ ládàáda gbogbo wa là ń ṣe bí ẹni tó kẹ́dùn Gómìnà Adélékè nǹkan yẹn ò dá o ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ kí n dákẹ́ lórí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀mí ní sọ bàbá yín kì í pọ̀ Gómìnà Adélékè ẹ jẹ́ kó lọ second time má bàa lu ẹ fílẹ̀ Adélékè ìsókè nǹkan tó ṣe Ọ̀ṣun state yẹn ẹnu lásán làwọn ará bí ń lò ní session tiwọn o nígbà tó fẹ́ ṣèrànù ń gbà yẹn ẹnu lásán Adélékè try ó gbìyànjú I'm from Ọ̀ṣun state ọmọ bíbí ìlú Ọ̀ṣun state ni mí I'm from Ìpẹ́tù Ìjẹ̀ṣà so mi ń ṣe pé ẹ̀rọ dáníkan tí ó kọ́ yà bẹ́ẹ̀ ẹ̀rí pé mi bá anybody ṣe campaign but l'Ọ̀ṣun state yẹn f'Adélékè sílẹ̀ Adélékè ìbáwá gbàgbé o Ìpẹ́tù Ìjẹ̀ṣà all the way látòríta mẹ́rin ọ̀ràndà ọmọ orí adé local government ni mí ẹ lọ ṣe gbogbo ìlú mi o láì jẹ́ bẹ́ẹ̀ yín tá a fi padégún wò a máa fi gbé yín mi tẹ̀lé gbé yín ṣépè náà padì mi ní ẹ̀jẹ̀ mi tún ní àjọ wà ní normal láti ìgbà kémi tí wàá bá yín rí ẹ̀bọ̀n mo mọ̀ pé èèyàn wà ní torí ẹni tó bá ti súnmọ́ olóyè Adéyẹmọ nígbà mi náà ni kò lọ fà so on behalf of ọmọ Ọ̀ṣun state ẹ̀jẹ̀ tó rùn kọ́ra and on behalf of ọmọ ìlú tí mo jẹ́ agbẹnusọ fúnlẹ̀ Yorùbá and on behalf of youth tí mo tún jẹ́ nílùú Ọ̀ṣun state so I support yẹn lọ second time mi ò dìbò mi ò sílé Ògùn state mo ń gbé o but ẹ dìbò f'Adélékè ẹ support yẹn òun ló ní ẹ jẹ́ kó ṣe gbogbo títí táwọn kan lọ ń bàjẹ́ torí pé wọ́n fẹ́ wọlé yẹn wọn ò ní kankan tó ń bọ̀ wá ṣe they are just lying wọ́n ti ń parọ́ kan tó wọlé
wọ́n bá wọlé tán kan wọ́n máa bà nǹkan jẹ́ bàbá Tinubu ẹ má bínú ẹ f'Adeleke ní chance ẹ fún chance ẹ yẹ kó wà ń bẹ̀ yẹn ẹ yẹ kó ṣe dáadáa ó máa ṣe dáadáa ju báyẹn lọ as in the man is a joy giver kó tó sọ̀rọ̀ akọ́kọ́ jó mo tiẹ̀ láìkì jó wọn yẹn vibe yẹn mo kó jẹ jù akọ́kọ́ jó ọmọ lọ́mọ ẹni tí ijó tí Adeleke ń jó bá ń bà nínú jẹ́ kóun máa sọkún tiẹ̀ ẹ mọ̀ pé happiness kò kì í jẹ́ kéèyàn ní high blood pressure kò kì í jẹ́ kéèyàn ní stroke ṣá so ẹni ẹlẹ́ni is the only way tán lè gbà save life ara wọn especially ẹ fi ilẹ̀ kó máa ṣe all dem try now mo dé lu Òṣogbo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ I was even happy pé àmà torí ó ní ìgbà tí mo lọ sóṣogbo ní last 4-5 years ó ní títì kan tí mo gbà tí yẹ gbà ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ gbà bẹ́ẹ̀ ni but now sì mo tẹ náà gbà bẹ́ẹ̀ ni o ó dọ̀pọ̀ rẹ̀ tún símọ́ ẹni àmì wàá mọ̀ bóyá epo tó wọ́n ló fà á o but mi ò pàdé ó dọ̀pọ̀ Òṣogbo ní mi lára láti rìn ọlọ́pàá dẹ̀ wà ní everywhere àwọn ọlọ́pàá yẹn dẹ̀ ni wọ́n dẹ̀ misbehave everybody is okay tí wọ́n ní kán bá dá ẹ dúró mo láwọn tó ń ṣẹ̀wọ̀n dé mi dúró tó rántí bá rí lógo mi tí bá ti ń bọ̀ pé mi ni wọ́n bá dá wọn dúró wọ́n á ṣẹ́ẹ̀kì wọ́n á dẹ̀ fi ẹlẹ̀ kó máa bá tiẹ̀ lọ tó bá ṣáà ti gbé nǹkan tó lè pààyàn lára àbí nǹkan tó lè pàlú lára you can go your way so ẹ jẹ́ k'Adeleke ṣe bẹ́ẹ̀ mi ìlẹ́jọ́ tí mo fẹ́ rò má bá mi ájú ìjọ torí Ọlọ́run má bá mi ájú eléyìí tí mo sọ yẹn ni kò ṣiṣẹ́ lé lórí ọ̀dà. The truth is that àwọn aráàlú mọ ẹni tí àwọn fẹ́ no matter what it is they know who they want so what people are actually asking for àwọn èèyàn bẹ̀bẹ̀ fún òní pé kí wọ́n jọ kí free and fair election kó wáyé because that's just a major thing and necessary thing like people really want free and fair election wọn fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó dàbí ọ̀rọ̀ wa náà tí gbogbo ẹ̀kan tó ń dojú rú bákanbákan people don't want it that way people actually want the right person to actually enter and that is how it's supposed to be. Tẹ́ bá wo interview kan tí Telu ṣe léni nígbà táwọn béèrè ọ̀rọ̀ Olúwo pé ta ló máa wọlé nǹkan tó Olúwo sọ ni wípé the best governor ẹni tó ní ìfẹ́ aráàlú ẹni tí ó máa débẹ̀ tó máa ṣe dáadáa that is just it. Mo mọ̀ pé àwọn èèyàn try láti wá ọ̀rọ̀ lẹ́nu Telu wípé ta lẹni tí wọ́n máa pick. Well, the thing is just that Olúwo is behind Adeleke and there's nothing we can do about it. And looking at it, ta fẹ́ judge based on what àwọn ará Ọ̀ṣun sọ, based on testimony and the things that we can see, judging from what Ambo have done before, you understand, has done, and also the Adeleke, they can actually see it and tell you the fact be okay, anytime one fairly based on what they've seen before. But into one year lẹ́nu náà ni wípé níṣẹ́ ni wọ́n fẹ́ dá gbogbo ẹ̀rù. And you see what actually happened today ní APC campaign. Ẹni tó jẹ́ national chairman kan ní ó dẹ̀ kàn ṣe turn back immediately say that òun join òun ò sí ní òun akọ́dùmọ́ wípé they should vote for APC. Mo kú jẹ́rìí ọmọ Nàìjíríà gbogbo comment section yìí ṣe làwọn yẹn sọ pé ó ti gbowó pẹ̀lẹ́ ọkọ mi. People were just saying different things and a lot of things. And when I saw those comments, I can't even argue or deny the fact that something must have been wrong somewhere. And Eleni only the owó now. Wọ́n lè jẹ́ pé kó owó sí lápò. Àbí kan ti threaten ẹ̀gán sef. Bó o bá ṣe nǹkan tá a ṣe fún ọ lélẹ̀. So it's better for you to just agree with us and just be smiling and work with us. If not, tàbí kó jẹ́ pé òun gan lójú kòkòrò fún rẹ̀. Nǹkan tí wọ́n ti wá promise ẹ̀ ní òye. Wọ́n lè sọ pé táwọn bá tó bá wọlé, àwọn máa fún councillor àbí àwọn máa fún ní kankan ní federal.
I'm just saying my own actually based on what I saw online táwọn èèyàn sọ lórí ẹ̀. But then tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn ọmọ Ọ̀ṣun state tó fẹ́ sòótọ́ ọ̀rọ̀ ni o tí ò ṣe àwọn tó kàn I don't know how to put it. Àwọn tó jẹ́ ojúlówó ni mo ń try láti sọ yìí o. They will let you know that Adeleke is trying ní Ọ̀ṣun state. In fact, Adeleke is trying. That's just the truth. He is trying. Tabakan fẹ́ ṣe àbòsí òun ló kù. Yeah. I saw something also online that they said àfẹ́ ẹ̀ra half salary mọ́. Àwọn míì sọ wípé ẹ dìbò fáńbọ̀ tẹ́ bá tó fẹ́ padà sí ẹ̀ra half salary. Different things làwọn èèyàn sọ. Different things. Well, guys, what do you think on this matter? What do you think? Because fate's accord actually depends and lies on what will happen in Osun State. Tí Adeleke bá fi lè wọlé ní Osun State, Accord Party tó ti ní strength nìyẹn. And that is exactly what I feel the APC are trying to fight against. And they know the possibility of if Accord Party wins in Osun State, definitely there is a high chance for your state Yomi Amazat to win also in Oyo State. Speculations, nobody is saying this is right or that is exactly what will happen. But based on what we are seeing, I feel that is the reason for this fear, these killings and all, which supposed not to even happen in the first place. So, everybody, people are surprised and very, very worried. It shouldn't have even happened in the first place. But kí ni nǹkan tẹ́ yẹn rò lórí ọ̀rọ̀ ẹ̀? Mo rò bóyá ti jó sábàlá rí wí sí. Ẹ ti jẹ́ ká mọ èrò ọkàn yín lórí ọ̀rọ̀ ẹ̀. Because it's very important. Yeah. Yorùbá bọ̀ wọ́n ní àwọn nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn lórí ọ̀rọ̀ ìbò tó ń lọ ní Ọ̀ṣun State lẹ́ni Saturday. Àdúrà mi sí Ọlọ́run ni wípé k'Ọlọ́run má jẹ́ kí wọ́n tún fi ẹ̀mí ṣòfò. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ẹ̀rù ń bà báyìí láti jáde láti lọ dìbò. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba ẹ bá wa dá àwọn ọlọ́pàá síbẹ̀, ẹ bá wa dá security agent síbẹ̀ fún ààbò àwọn aráàlú tẹ́ ẹni kan wá dìbò fún yín, àwọn aráàlú tí ẹ fẹ́ máa ṣèjọba lé lórí, ṣáwọn náà lẹ tún fẹ́ máa gbẹ̀mí wọn, ṣáwọn náà lẹ tún fẹ́ máa pa. Ẹgbọ́n nǹkan tí Alhaji Hamzat Oríyọ̀mí sọ, wọ́n ní wọ́n fi dẹ́rù bà wọ́n kán má lè jáde, ẹ pa wọ́n ẹ̀yìn wọn níbọn, ẹ kán wọn lápá, ẹ kán wọn lẹ́sẹ̀. Bọ̀ tá a bá sọ wípé wọ́n fi dẹ́rù bà wọ́n ní lóòótọ́, tó bá jẹ́ pé wọ́n fi dẹ́rù bà wọ́n ńkọ́? Torí àwọn kan wà tó yẹ pé wọ́n rẹ́dí àti sọ wípé kàkà kí eku má jẹ sèse, á kúkú fi ṣe àwàdànù. Àwọn kan rẹ́dí àti da gbogbo èrò instead káwọn máa wọlé. Òun lẹ̀rù ṣe ń ba èmi pé ẹ má jẹ́ ká nérò wípé bóyá wọ́n fi ń ṣe àwàdà, bóyá wọ́n fi ń dẹ́rù bà wọ́n. Àwa lè rò lóòótọ́ pé wọ́n fi ń dẹ́rù bà wọ́n. Tó bá jẹ́ pé wọ́n fi dẹ́rù bà wọ́n ńkọ́? Tó bá jẹ́ pé wọ́n fẹ́ fi ṣàwàdànù pé kàkà kí àkọ́dù wọlé, àyàmọ̀ da gbogbo ẹ̀rù ni. Ẹ̀mí wo lẹ mọ̀ tó tún máa sọnù bẹ́ẹ̀ yẹn lórí wípé a fẹ́ lọ dìbò fún ẹni tó ń wà láti gba ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. A tún wá di tó tún wá ń fi ẹ̀mí wọn ṣòfò. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba, ẹ̀yin lèmi rí mẹ́sẹ̀gì yìí sẹ́ndì sí. Ẹ bá wa pèsè ẹ̀ṣọ́ aláàbò tó dájú tó péye láti fi bo àwọn citizen kó má lè ṣe ẹ̀mí wọn lófò. Torí àwọn people yìí, àwọn olóṣèlú generally, èmi ò gba ẹ̀rí wọn jẹ́. Àwọn ló wà dangerous jù. Tó bá sọ pé kí ló wà dangerous jù ní ilé ayé yìí, òṣèlú ni. Òṣèlú kò sí ohun tó lè fi play gamble. Kò sí ohun tó lè fi play gamble. So tó bá wá kan ti ọmọ wọn, ọmọ bọ́ ṣe ń tọ́jú ọmọ títí wọn o. Gbogbo àwọn léyìn ló ti à ń sọ yìí o, ẹ lè ọmọ wọn ní Nàìjíríà o. Wàláì. Tó bá wá come to worst, tó bá lè wà lọ́nà jíjìn, àwọn ọmọ wọn lè wà ní Cotonou, Ghana láti save ẹ̀mí wọn.
àwọn tó wá fẹ́ dìbò fún yín ẹ wá fẹ̀mí wọn takáìtì àwọn olóṣèlú ló nìyẹn òun lèmi ṣe ń rọ ìjọba àpapọ̀ àti ẹ̀yin ìjọba ìbílẹ̀ ẹ pèsè ààbò tó yanrantí fún citizen tó fẹ́ wá dìbò láti yan ẹni tó wù wọ́n sórí àga ẹ jẹ́ ká máa wo nǹkan tí ó máa jáde lórí ọ̀rọ̀ èsì ìbò tó wà lọ́sùn mo mọ̀ nǹkan tó bá máa fi di ìdá yìí ní ọ̀la ó yẹ ká lè gbọ́ èsì ìbò mo gbàládùá fún wa pé ẹni tó máa tún ilẹ̀ Ọ̀ṣun ṣe ẹni tó máa gbé Ọ̀ṣun dé ilẹ̀ lérí ẹni tó máa yí sísítẹ̀mù Ọ̀ṣun padà sí dáadáa tó máa kó àwọn investor wọlé òun ni kó jẹ́ kó wọlé lágbára ọba mi Èdùmàrè ire o mo tún padà bọ̀ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV kẹ́yìn náà wàá fi ọkàn tí náà lábẹ́ comment section mo tún padà bọ̀ ire o.